Ẹ kú déédé wòyí o gbogbo ẹ̀yin olùgbọ́ wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà tí ẹ bá ń gbọ́ wa láti iléeṣẹ́ Sampfatis FM náà ni a ti ń kàn sí yín. Èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín Ájì Àkúnyàrà náà ló wà lórí ètò pẹ̀lú yín ní déédé àsìkò yìí. Ẹ bá mi pe ọ̀wọ́n ẹbí tará ọ̀rẹ́ ojúlùmọ̀ wípé kí ni kí wọ́n tún wá wo nǹkan tí a gbé dé, kó wá wo nǹkan tí a tún fi wọ̀n wọ́n. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nílùú wa nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ní agbára ti Ọlọ́run. Bógo bá ń jẹ́ ti Ọlọ́run, tógo dẹ̀ ń jẹ́ ti Ọlọ́run, àgbà ilẹ̀ wa láyọ̀ àti àlàáfíà. Ẹ máa bá wa Good morning, fellow Lagosians. ká máa wo nǹkan tó ń ṣẹlẹ̀. Something is happening, oh. Something alarming is happening. Something very, very alarming is happening. Because tó bá dojú ẹ̀ sìn, Governor Jídé la máa forí gbé pè, la máa forú gbé ebú. This issue of police people, police maintenance and police fueling. Why is it that police vehicles have started entering filling stations to go and buy fuel? This is not the first time, this is not the second, this is not the third to the 10th time I'm seeing this thing. And it's wrong in all shades. Please, Chief of Staff of Lagos State, who àwọn wo ló wà in charge the security of Lagos State? Because now, to track people in Lagos State, gbèsè ti wà ńlẹ̀, san gbèsè. Wọ́n láyà ń bọ̀, they not to track ìgbẹ̀yìn. We have issues now, they'll be telling us they cannot track. Now, police vehicles have started entering into filling station. Wọ́n ti lọ ń queue fepo. Police ara rẹ̀ sì ti ń tọrọ owó títì. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ̀yin wo lẹ ń kó owó jẹ o. Ẹ jáde síta kẹ́ tètè lọ ṣàtúnṣe. Before I come back and start mentioning your names, I will mention your name and I don't care anything that will happen. Because they continue. You people cannot continue to suffer the masses. You people cannot continue to use bucket to be siphoning the money that belongs to the common man. And you are carrying people's money, allocation that is meant for protecting lives in this Lagos. You people are siphoning it, stealing it in the name of empower. I will come back and mention people's names. I will come back and mention people's names. Chief of Staff, let this be the last time. What happened to Ibile Holdings? Ibo lẹ kó owó Ibile Holdings sí. Ilé hòtẹ́ẹ̀lì wo lẹ ń wá epo àwọn ará rẹ̀ sí lọ. Torí ará rẹ̀ sọ yẹ kó máa repo ńlẹ̀po. Bí àrùtí náà ti mú di wọlé sílé epo, wọ́n ti ń queue fepo. Ẹ má jà pariwo yín síta o. Ẹ má jà pariwo yín síta. Torí tó bá yá ń sìn, Jídé nìkan lẹ máa fẹ́ kó máa gbé pé governor nìkan. How many does the governors I want to see? You people should let this be the last day, 31st of December 2022. Tamari Arares nílé epo kankan. Any reason, for no reason whatsoever. Torí tí Arares bá ti bẹ̀rẹ̀ sí ní gba bribe, problem ti dé sí wa l'Èkó yìí nìyẹn. Problem ti dé sí Èkó yìí nìyẹn. And people are paying tax. Lagos State has money. So I don't see any reason why police vehicles will be going into filling station to buy fuel. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí orí yín pé. Ẹ lọ reset orí yín kẹ́ lọ yọwọ́ nú owó ara rẹ̀ ṣe gbédìlé yẹn. How can unbelievable. Why? Kí ni mọ́tò yìí wá ń ṣe lé epo? Why would you bring a police vehicle to a filling station to buy fuel? You see what you are embarrassing me? Oh yeah, Afira, mo pàjú mi láti tọ́lá. Then you see your embarrassment. How dare you bring police vehicle to a filling station? You see your embarrassment. Látọjú oorun làwọn mi wá pè mí pé tó àwọn ọlá olóṣèlú tí yìnbọn wọ́n ti yìnbọn mo bá sáré dìde bọ́ ọta sáré dìde tí mo bá ọta lóòótọ́ wọ́n kẹ́ yìnbọn sí gbogbo àwọn èèyàn tàǹbà yìí ni káàkáàkáàkáà ní wọ́n yìnbọn èmi náà tó sá wọlé àmọ́ ńgbà tí wọ́n ń dáná sọ mákìnì ara ta mí tí mo rí pé mákìnì ni wọ́n ń dáná sọ máyé mi tí mo gbé dé wájú ta mo sì gbé sí òun ni wọ́n gbé jáde ni wọ́n ń dáná sọ yìí ara bá ta mi mo bá bọ́ ta mo fògùn bẹ̀ yìí ẹ bá dáná sọ máyé mi mọ̀ bọ́ jẹ bò mí mọ́lẹ̀ ni lùlù kíká bẹ́ẹ̀ ni wọ́n tó yìnbọn sí mi báyìí nìbọn ọ̀dán wọ́n ń jábọ̀ sí mi báyìí tójú mọ́tò kéjì ẹ̀ta sí bọ̀ ọ̀dán àmọ́ èyí tó ṣe yẹ mákìnì èmi yóò tí kèyí Mákindé Ọbaṣẹ́ àlejò ọgbẹ́lu gẹ̀gẹ́ yóò èmi àbúrò Ọbaṣẹ́lẹ̀ ní sọ̀rọ̀ èmi agbára àbúrò Ọbaṣẹ́lẹ̀ Samson agbára àbúrò Ọbaṣẹ́lẹ̀ lé àgòsàlẹ̀
èmi ní sọ̀rọ̀ o TPG ọba ti sẹ́ TPG Ògúndòkun tí ọba ti sẹ́ ra mákìnì mi ti tọ́ Ọ̀jẹ̀dòkun tí ọba ti sẹ́ owó mákìnì mi tí ọ̀rá mákìnì fún mi àdìjọ gbẹ̀lú gẹ̀gẹ̀ yìí gbogbo ògùn dábàjọ sà lájọ sà gbogbo agbára tí mo bá mọ̀ láti jọ lò èmi àtijọ́ kájọ gbẹ̀lú gẹ̀gẹ̀ yìí o kọ́ra mákìnì mi kò síjà torí wọn ò tòkèlú o n ò sì jáde o mo jẹ tó kó dé ní o látàrọ̀ mo ti ní oko àtàrọ̀ mo ti ní oko ṣe ní nǹkan tí ẹ fẹ́ sọ sí ohun tó wà nílẹ̀ yìí àwọn máṣíìnì tó wà ńbẹ̀ máṣíìnì márùn ló wà ńbẹ̀. Ó dàbí ká pé wọ́n kó àwọn máṣíìnì ìjọ ni àbí. abẹ́ẹ̀kì wọ́n ti ń ta máṣíìnì abẹ́ẹ̀kì tí wọ́n ti lọ ń ṣe àwọn máṣíìnì. àtinúlé báyìí wà ẹ̀wù ẹ̀sẹ̀ mi kéde rọ̀ ẹ̀tẹ́lẹ́sẹ̀ nìyí kéde gbọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀rí ni wọ́n fẹ́ pa mí ni ẹ̀sọ́ ti rí wọ́n fẹ́ pa mí ni wọ́n yìnbọn bọ̀ ọ̀dọ́ ni ẹ̀yìn mi gẹ́ wọ́n já mi ẹ bá rí ẹ̀yìn ni wọ́n já gidi àmọ́ àjọ agbára ń bẹ lára mi ń bọ́ ọ́lẹ̀ àjọ agbára wà lára mi ń bọ́ ọ́lẹ̀. You can never have scarcity of naira note. Yes. You want this naira note. So you make us pay the people of Nigeria. Enough is enough. 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 Look at us in the bank waiting to collect money. Let's move it. Exactly. This is what we do. Yes, but if not do like this, they won't know how it is. Bank. We are in front of Wemapa. We just left UBA. We are going to all the headquarters of the various banks we have in Nigeria. The new naira note belongs to all of us. We have gone to ATMs. We cannot access this new naira note. We have gone to banks. We cannot access this new naira note. We learned and we are aware that the Central Bank of Nigeria has made available the new naira note to the banks. And that is why the civil society leaders have taken it upon themselves to stop various banks, to tell them to stop suffering Nigeria. Nigerians have suffered enough. Nigerians have suffered enough. Nigerians have suffered enough. Ó dá mi lójú pé gbogbo yín pátápátá ni ẹ gbádùn nǹkan tí ètò tí a fi wọ̀nyí yìí. Tí ẹ bá ti ń bá wa wo ètò wa bẹ́ẹ̀ yẹn, ẹ máa bá wa share ẹ máa bá wa subscribe, ẹ máa bá wa like. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà ju bí ẹ ṣe lérò lọ o. Ojú ò ní tì yín o. Ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbà, ìgbésẹ̀ yín ò ní báráyé nù. Ẹ ṣeun gan, mo dúpẹ́ o.